ni wípé ọ̀rọ̀ Awùjalè ò ní ìdí kóòtù, kò sí tí kóòtù fẹ́ ṣe àbí tó bá fẹ́ dógun sílẹ̀. Àdẹ̀nikẹ́nibọ̀dì náà máa lọ síbi tó bá fẹ́ lọ, ṣùgbọ́n a gbọ́dọ̀ tẹ̀lé ìlànà àti ìṣe, a gbọ́dọ̀ tẹ̀lé ìlànà àti ìṣe ilẹ̀ Yorùbá láti rí wípé ẹni tẹ́ fẹ́ fi jọba yẹn. Ẹ̀yin èèyàn ẹ wò ó, wọ́n ní Alhaji Kẹwàá wọ́n pe ẹjọ́ lórí ọ̀rọ̀ Awùjalè, wọ́n pe àwọn lọ́balọ́ba, wọ́n pe Dapo Abiodun, wọ́n pe àwọn kábíyèsí Ọọ̀ni ìrìṣà àti Tinubu pẹ̀lú àwọn tó kù náà láti kàn lè jẹ́ kí wọ́n jẹ ọba yìí. Ẹ wo ẹgbọ́n nǹkan tí ológun lórí ogun kan ti ní wípé wọ́n ní Wàsíù Àyìndé, ọ̀kan nínú àwọn èèyàn tó ń díje fún ipò Awùjalè, wọ́n ló lọ sí ilé ẹjọ́, ó pe Abiodun lẹ́jọ́, ó pe gbogbo àwọn èèyàn lẹ́jọ́, ó pe alága council lẹ́jọ́, ó pe gbogbo ẹ̀ lẹ́jọ́. I don't know how far is it true. Akọ̀ríwé yẹn ni àmọ́ bóyá fake ni bóyá original ni, wọ́n lọ sílé ẹjọ́. Nǹkan tó wá ń kọ mí lóminú ni pé reason tí Wàsíù Àyìndé fi lọ sílé ẹjọ́, reason tó fi lọ sílé ẹjọ́ ó ṣókùnkùn, àdẹ̀rí kàánú ìwé tí wọ́n ń gbé káàkiri, torí pé òun nìkan kọ́ lọmọ ọba tó jáde. Almost 50, àádọ́ta làwọn ọmọ olóyè tó jáde fúnpọ̀ Awùjalè. Àwa mọ tó ṣẹlẹ̀ tó fi wá jẹ́ pé Wàsíù Àyìndé lòun lọ sí ilé ẹjọ́. Mo dẹ̀ mọ̀ pé adájọ́ ò lè ever wá láti wá install Awùjalè, àwọn afọbajẹ náà ló máa jẹ́. Nǹkan tá à ń gbọ́ ni wípé wọ́n ní pé Wàsíù Àyìndé kò kí ń ṣe ọmọ ọba ní ìdílé ibi tí wọ́n fẹ́ fi jọba. Wọ́n ló lórí ọmọ ọba tó jẹ́ ń gbà yẹn ní agbo ilé àwọn Fìdípọ̀tẹ́ ni, bọ́sùfìṣẹ́ gbogbo wa lélẹ́yìí. So àwọn fìṣẹ́gbé wa ló dẹ̀ kàn tó fẹ́ jọba, ibẹ̀ ló ti jáde tí wọ́n sọ pé rárá kì í ṣọmọ ọba, títí dẹ́dọ̀ àwọn Jàdíàrà tí wọ́n ní wọ́n claim ń gbà yẹn. Ṣé rí nǹkan tèmi kàn fẹ́ sọ ni wípé kò sẹ́ni tí ò lè jọba. Èèyàn tó wà lẹ́wọ̀n lè jọba, àti rí nínú Bible tí wọ́n lọ mú yàn wá látọgbà ẹ̀wọ̀n tó wá jọba. Ẹni tó ń fẹsẹ̀ gbá títì kiri tí ò ní iṣẹ́ ó lè jọba. Ohun tí Ifá wí ni Yorùbá ń tẹ̀lé. Tẹ́ bá dẹ̀ wá wo gbogbo bí nǹkan ṣe lọ báyìí, a condemn anybody, àti bíríkìlà àtàlágbe àtàfọ́jú àtàrọ anybody tí Ifá bá ti mú, Ifá làwa gbàgbọ́ nínú ẹ̀. Ṣùgbọ́n wípé bóyá àwọn kan máa wá lo influence kan látòkè tí wọ́n máa wá lo ọba, tàbí tí wọ́n á nítorí pé ẹnìkan mọ pírẹ́sídẹ̀ǹtì, ẹnìkan mọ gọ́fúnà lẹ wá fẹ́ fi jọba, kò lè ṣiṣẹ́. Ká máa múyàn wá lórí Ifá, wàhálà ló máa ń dá sílẹ̀. President Bọ́lá Tinubu èèyàn ńlá ni, èèyàn pàtàkì ni. Ó dẹ̀ wọ̀ pé second term tóun fẹ́ ṣe jọ lójú, ó jẹ́ lógún ju Awùjalè tí any other person fẹ́ jẹ lọ. Kò wá ní fẹ́ fi ipò Awùjalè tánìṣì méjì presidency. Kò ní torí Awùjalè ẹnìkan fẹ́ jẹ Awùjalè báyìí kó wá ba tara ẹ̀ jẹ́. Torí pé nílùú yìí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wípé Bọ́lá Tinubu o ló fẹ́ nìkan nínú òtì pé kó wá jọba Awùjalè, Bọ́lá Tinubu gan-an a ní bòun bá mọ̀ kó má ṣe bẹ́ẹ̀, torí inú máa bí àwọn Yorùbá, inú dẹ̀ máa bí Ìjẹ̀bú. Ẹ jẹ́ ká fà àwọn afọbajẹ sílẹ̀ kí wọ́n ṣiṣẹ́ tán fẹ́ ṣe. Tí wọn bá gbàbọ̀dé ní o, ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ kán ṣiṣẹ́ tán fẹ́ ṣe. Tẹ́ ẹ bá dẹ̀ ti lè bìlíìfù nínú Ifá, ẹ jẹ́ kí Ifá ṣe tó fẹ́ ṣe. Wípé bóyá ẹ fáwọn èèyàn kan ní 14 days pé kán fi wá Awùjalè, torí wọn wà ará Awùjalè mú wá títí 14 days lẹ̀wá ní pé ẹ fẹ́ fogádà. Ẹ má fogádà kẹ́ má bàa bómi lọ o. Ẹ má fogádà káyé yín má bàa bàjẹ́. Ẹ fi ilé ọba tí ọba kàn, tí Awùjalè kàn, ẹ fi ilẹ̀ síbẹ̀. Gbogbo nǹkan rere làwọn èèyàn máa ń dù. Wọ́n máa ń jà sí ni. Ipò president tẹ wà lénìí, ipò gọ́vnà tẹ wà lénìí, sọ́sẹ̀ méjì ni wọ́n fún yín tẹ fi yan gọ́vnà. Sọ́sẹ̀ méjì lẹ fi yan ààrẹ president Nàìjíríà. Gbogbo tó bá dára àwọn èèyàn máa ń dùn ni. Ẹlòmíì ò tí ì ṣetán báyìí láti jáde, ẹlòmíì sì ń consult, ẹlòmíì sì ń béèrè lọ́wọ́ àwọn wòlíì
ó ń béèrè lọ́wọ́ ifá káàkiri báyìí ni pé ipò Àwùjalẹ̀ tán ló ṣí sílẹ̀ ṣé kí n jáde. Ipò Àwùjalẹ̀ kì í ṣe ipò ọba tí wọ́n máa fún wọn ní 2 weeks kan máa fi wọ́n mọyè. Ṣó wá jẹ́ baálẹ̀ ni àbó jẹ́ baálẹ̀ àbójó lórí ẹbí. Ipò Àwùjalẹ̀ odidi oṣù 6 wọn máa dùn ni, odidi oṣù 5 wọn máa dùn ni. Arọ́ba ìlú mi tí wọ́n ti jẹ láti bí 2 years, arọ́ba ìlú mi tí wọ́n ti jẹ láti 5 years tí wọ́n sì ń jalè. Ẹ wá sọ pé ẹ fún àwọn ọmọ Àwùjalẹ̀ ní 14 days so wọn meet up, ẹ wá fẹ́ fògádà, ẹ fẹ́ bómi lọ nìyẹn o, ẹ fẹ́ báyé lọ. Anybody tó bá dárú ẹ̀ láṣà fẹ́ bómi lọ ni. Ipò ọba Àwùjalẹ̀ wọ́n lè fóṣù 6 dù kò lóye ìgbà táwọn ọba kan fi ń du oyè ni. A dẹ̀ ti ṣerú ẹ̀ rí. There was a time tó yẹ kán yan ọba lúfẹ̀ nílé Ifẹ̀ tó fẹ́ fọ̀rún tọ́jẹ. Ẹlẹ́ fáwọn ọmọ àwọn ọmọ tí oyè ọba lúfẹ̀ kàn, ẹlẹ́ fún wọn ní 14 days àbí 21 days kan fi wọ́n mọ oyè wá. Níbo náà ti ń ṣerú ẹ̀? Ẹgbẹ́ pò ńlá kalẹ̀, ẹ wá fẹ́ dí gẹrẹwu ẹ̀ pẹ̀lú ẹjọ́ péréte torí pé ẹ ti rí mọ̀gòmọ̀gó, ẹ ti rí mọ̀kàrúrù tẹ́ fẹ́ ṣe, torí ẹ ti rí wà ọ̀dàlẹ̀ ìlú tẹ́ fẹ́ ṣe. Wọ́n wá láwọn yẹn wọn fọba lúfẹ̀ lẹ̀, wọn fọmọ oyè lẹ̀. Ọọ̀ni fúnra ara wọn kábíyèsí ó wá píìkì ẹnìkan ó gbé lórí wọn bẹ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? A sọ fún kábíyèsí ọba Ògúnwùsì Ọọ̀ni of Ifẹ̀, we told him báwo lẹ ṣe máa gbọ́ balúfẹ̀ wá láti nowhere, ṣé lé wọn ló kàn? Ṣùgbọ́n at the end of the day kí nǹkan má bàa bàjẹ́, kí nǹkan má bàa dàrú, kómi má bàa yàwọ̀ gbòòrò, á dé mọ́bẹ̀ fún wọn. Ẹ̀yin tó wá dé bí ń sìn ẹ tún fẹ́ gbá Àwùjalẹ̀ fake wá. Kò lè work, kò lè work whatever the connection tẹ bá ní. Ipò Àwùjalẹ̀ kì í ṣe ìgbálẹ̀ tó fi ń gbá ọjà. Ńgbà tásìkò bá tó ẹ jẹ́ kán máa jà lọ, kò kàn yín. Kò ní nǹkan kò síbi tó ti pàjọba lára, kò pàjọba lára pé wọ́n ti yan Àwùjalẹ̀. Ẹ fi wọ́n sílẹ̀, ẹ jẹ́ káwọn ọmọ oyè jáde, ẹ jẹ́ ká fọ̀rìjínà èèyàn síbẹ̀. Ṣáwọn tó jẹ́ pé tẹ́ ẹ bá tiẹ̀ lẹ́nì kankan ní mind, ṣé bẹ́ẹ̀ ló ti wá? Ẹni tó yẹ pé ó níyàwó 9 mẹ́rin wọ́n skátà, kò bóbìnrin sùn sínú ilé. Ẹni tí ò mójútùú ibi táwọn ọmọ yẹn wà. Ìmíì wà nú wọn ọ̀rọ̀ owó lẹ́yìn owó àrọ́mọ ìyá ẹ̀ tó ní láárí, àrọ́mọ bàbá ẹ̀ tó ṣe lóore, àfẹ̀mí òun nìkan ṣoṣo. Ṣé bí àwọn ẹlẹ́fẹ́ fi jọba? Ẹ fẹ́ fà àwọn èèyàn jọba, àwọn onígbéraga tí wọ́n máa tẹ olóyè mọ́lẹ̀. Nígbà tí yẹn bá tún dé òun náà tún wá gbógun ti kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ bí àwọn wèrè ẹgbẹ́ ẹ̀. Kò lè possible. Ẹ jẹ́ kó take time. Àwọn ènìyàn mọ̀ fẹ́ anybody ìjọba, mi ò dárúkọ ẹnì kankan o. Ṣùgbọ́n characters làwa ń sọ lóríṣiríṣi. Ara wọn míì wọn nídìílé, ìyàwó ò lójútùú, ọmọ ò lójútùú, kò lè dálé ara ẹ̀ tò, ó fẹ́ wá tòlú. Ààrẹ lòmíì nínú àwọn candidate tẹ́ ń sọ yìí náà tó jẹ́ pé ní ìgbéraga ni, torí pé ó ti ń rówó kan tó yẹ pé tó ní ìgbéraga lẹ fẹ́ gbé wá jẹ Àwùjalẹ̀. Ṣé bí bàbá kan ló wà ń bẹ̀? Bàbá yẹn ṣe jẹ́jẹ́ tó fi kú ni. At the end of the day àwọn wèrè kan lẹ́rí tí wọ́n ti jẹ yìí. Eléyìí tí gọ́fúnà fún nóòtì wà lọ́sùn state tó ń ṣe bí olórí burúkú káàkiri, tó ń wé gèlè, tó lóun wé Fúlàní àbí kí ló wé sórí. Wọ́n wà bẹ́ẹ̀ lóríṣiríṣi. Àfi tẹ̀yìn afọbajẹ́ bá gbàbọ̀dè ló kù. Tẹ́ bá gbàbọ̀dè ẹ dúró lórí ní tífá bá sọ. Àwọn kan sì wà báyìí tó ń ṣẹjọ́ lọ́yọ̀ọ́ pé wọ́n gba 1.5 àbí 15 million lọ́wọ́ ìkànnú àwọn ọmọ tó fẹ́ jà láàfin gbà yẹn. Èèyàn lolúwo tó yẹ pé wọ́n fún wọn nóòtì pé kó fi jọba ni. Sóńgbà tó bá dé sáwọn yẹn ló fẹ́ darapọ̀ mọ́. Ẹ jẹ́ wo ọba sọ, ẹ jẹ́ wo àwọn nǹkan kankan tó fìyàn jọba. Yàtọ̀ sí tífá sọ, ìwé mélòó ló kà? Níbo ló dé yẹn lọ lóyìnbó mi ipò kàwé? O lè lọlẹ̀ Haúsá náà kó dé kó máa fọ Haúsá. But kí ni level education ẹ̀? Níbo ló kàwé dé? Níbo ló lajú dé? Ṣé bẹ́ẹ̀ náà ń gbọ́ sìn?
tó ń fa àwọn chartered accountant ìjọba, tó ń fa àwọn SAN ìjọba, tó bẹ̀rẹ̀ yìí ti wá wà ń bẹ̀ tẹ́wẹ́ni tó jáde ní Ìjẹ̀bú-Òde high school lẹ́yìn tí ń wá Muslim grammar school student, ìyẹn lẹ́yìn sì ń wá ní century tá a wà yìí. Ẹ wá àwọn tó ti ṣoríire tí wọ́n ti develop ara wọn with technologies lóríṣiríṣi. Ìlú Ìjẹ̀bú ò ń ṣe bí tẹ́ lè fi literate ìjọba sí o. Ẹ wo àrà tó ń ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ báyìí, ẹ wo bọ́ọ̀ ní ṣe spread the tentacles ẹ̀ káàkiri, bó tiẹ̀ jẹ́ pé kò ṣe sífẹ̀ tó ará ìta o. Ó ṣe sí Ondo state, ó ṣe Ṣógùn state, Lagos state, gbogbo ẹ̀, gbogbo tó ń ṣe kiri yẹn ló yẹ kán kó wá sífẹ̀ kífẹ̀ náà develop bí Èkó o. Ṣùgbọ́n ṣáṣá rí pé ó ń ṣe nǹkan, a rí pé ó ń ṣe nǹkan káàkiri. Àwọn èèyàn tó máa develop humanity, tó máa develop, tó máa make creativity, tó máa develop surroundings especially Yorùbá land làwa ń fẹ́. Àwọn ọba tó rí wọn pé tí wọ́n kàwé, tí wọ́n lọ léèwé, tí wọ́n dẹ̀ jáde dé level kan, kì í ṣe anybody, torí pé ó ń lọ Toronto, wọ́n ń ṣe kinní kan ní New York, Chicago, ìyẹn kọ́ là ń fẹ́. We want an intellectual tó máa lè develop Ìjẹ̀bú-Òde. Àpọ̀lọpọ̀ dẹ̀ wà, àwọn ọmọ Ìjẹ̀bú wà, bẹ́yìn ò bá mọ̀ wọ́n, ẹ bá fẹ́ ká send orúkọ sí yín, à send àwọn orúkọ àwọn èèyàn, àwọn ọmọ yín tó ti yanjú níjẹ̀bú, à send orúkọ wọn sí yín. Ẹ má fi oko yín soko ìdí ọ̀pẹ, ẹ má foko yín soko etílé. Àwọn tó bá dẹ̀ ń sọ wípé àwọn fẹ́ make attempt láti enforce ẹnìkan sórí ẹnìkan, níwọ̀n ìgbà tá a bá gbọ́ àáfún rere yín, àápariwo yín. Ọ̀rọ̀ ọba Ìjẹ̀bú-Òde ó ti yàtọ̀ sí Ìjẹ̀bú-kíjẹ̀bú, torí àwọn la ṣì mọ̀, láṣáájú la ṣì mọ̀ lólórí. Adẹ̀gbọ́njúmọ̀ bàbá yẹn níbẹ̀ ni, agbọ́njúmọ̀ Síkírù Adétọ̀nà lórí ọba, ìgbà rẹ̀ tòrò, development dẹ̀ wọ̀lú. Ṣó ti yé yín? So àwọn nǹkan yẹn gbogbo pé wọ́n lọ sí kóòtù, ní kó anybody má lọ sí court. It's good to go to court for official settlement of any matter, which is okay. Ṣùgbọ́n nǹkan táwa ń sọ fún yín sẹ́ ni wípé ọ̀rọ̀ Awùjalè ò ní ìdí kóòtù, kò sí tí kóòtù fẹ́ ṣe àfi tó bá fẹ́ dógun sílẹ̀. Àdẹ̀nìkẹ́ anybody náà má lọ síbi tó bá fẹ́ lọ, ṣùgbọ́n a gbọ́dọ̀ tẹ̀lé ìlànà àti ìṣe ilẹ̀ Yorùbá láti rí wípé ẹni tẹ́ fẹ́ fi jọba yẹn ó kúnjú òṣùwọ̀n, ó wà ní level yẹn. Wọ́n dẹ̀ ti ń sọ the problem we are having now. Tẹ́ bá dẹ̀ ní ká padà sọ̀rọ̀ Wàsíù Àyìndé is a good friend, mi ò lọ́ta ẹ̀, mi ò bínú ẹ̀, kó jọba ló pè wa, ọ̀rẹ́ wa náà ni, ẹ̀yin lẹ́yìn dẹ̀ mọ̀ problem yìí tẹ́ bá ní pẹ̀lú ẹ̀, but with me and others àwa ò ní problem because èèyàn dáadáa ni sí wa nípa tọ̀rẹ́. But nǹkan táwa ń sọ ni wípé níbo ni ilé tó belong sí la béèrè tọ́rọ̀ di ti kóòtù yìí. Olórí ọmọọba tí wọ́n ní Wàsíù Àyìndé jẹ, ìdí Fìdípọ̀tẹ̀ ló ti jẹ olórí ọmọọba. Àwọn tí bíbà Ìfùṣẹ̀ǹgbùwà, ẹ má bínú mi morúkọ yín pé bí Ìfùṣẹ̀ǹgbùwà ni o, àwọn wọ̀nyẹn báyìí lọ bá kàn. Ọ̀rọ̀ olórí ọmọọba ò wá débẹ̀ yẹn, níbo la wá ń lọ? N tá dẹ̀ béèrè ID card Wàsíù Àyìndé, ID card ẹ̀dà tó fi belong sí Ìfùṣẹ̀ǹgbùwà ruling house. Tó bá jẹ́ pé yẹn ti jáde ni a lè decide pé kò ní ìdíkọ́ dífá wípé àtìrẹ́ ní tá a fẹ́ mú. Ṣùgbọ́n àlèrẹ́ ní tá a fẹ́ mú náà nígbà tí ó belong ságbolé yẹn. Nǹkan táwa kàn ń sọ ni pé a sọ wípé ò belong anywhere, ṣùgbọ́n ẹ fún wa ní proof wípé ìdílé tó bá kàn lẹ ti jáde. Eléyìí ń ṣèjà, tó bá dẹ̀ ti lè fi jáde, irú àwa báyìí máa pariwo síta, àwa máa pariwo, ariwo làwáyé wá pa. Ṣùgbọ́n kan tí ó ń bà wọ́n lẹ́rù nìyẹn, torí pé wọn ò tí ì gbẹ nìkan mọ́ra pé kì í ṣara wa, ìyẹn ló wá ní pé kí ìjọba káńsù ọdún tó ń fẹ́ fi ọ̀sẹ̀ àtọjọ́ tó ń fẹ́ fi wá Àwùjalè. Ṣé oyè Àwùjalè wá jẹ́ class captain àbójó ó jẹ́ chairman àwọn landlord association?
lẹ wá fi ń fún wọn ní ọjọ́ lẹ ṣe ń fún wọn ní gbèdéke níbo ló ti ń ṣerú ẹ̀. So ìdí nìyẹn àwa máa pariwo títí tá a fi jọ máa jẹ Àwùjalẹ̀ yẹn ni. Mo dẹ̀ ti sọ many times, mo lọ́rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ìṣe máa dá sí ni. Nígbà tí wèrè kan ń gbó pé ológun dúdú ò gbọ́dọ̀ dá sọ́rọ̀ apẹtumodù, tó ń bá dájá òun máa gé ológun dúdú jẹ, ẹ jẹ́ kó gé mi jẹ. Ṣé lóun ti ya wèrè ni? Ẹ jẹ́ kó gé mi jẹ, n tó ń fi sójú eyín àfi sójú ẹ̀ fún. Ká má dárúkọ apẹtumodù, ká má dárúkọ ẹnìkan. Gbogbo ètò ìfinijọba ṣẹ́ a máa jọ tojú bọ̀ ni. A máa make sure pé eléyìí tí wọ́n ti ṣe kọjá, tí gbogbo wọn ń rèpù, tí wọ́n ń ṣe rádaràda, tí wọ́n ń dá bàbá dọ̀bálẹ̀, tí wọ́n ń na bàbá ń bẹ́líìtì, gbogbo yẹn ò lè ṣẹlẹ̀ mọ́ o. A ní fún yín láàyè kẹyìn ọba tó máa bàlú jẹ́. Àwọn ọ̀rọ̀ ọba mi wà tó ti pè wá sí báyìí. Wọ́n lọ́ba kan ọdún 5 nìyí kò wọ gbòòrò ìlú. Wọ́n lọ́ba mi ò tiẹ̀ nílé nílùú ẹ̀. Wọ́n lọ́ba mi ilẹ̀ ló ń tà. Oríṣiríṣi à ń páìlì ẹ̀jọ títí tá a fi máa gbé jáde very soon. A ní fọwọ́ lérán o lórí ọ̀rọ̀ ọba ilẹ̀ Yorùbá mọ́. Àwa gan fẹ́ dá sí i, a fẹ́ secure future wa, a fẹ́ secure future ilẹ̀ Yorùbá. Ibi tẹ́ bàjẹ́ dé yìí ti tó. Gbogbo àwọn tó bá máa wọlé sìn, wọ́n gbọ́dọ̀ máa wọlé considerably ni. Kì í ṣe pé kàn déédé máa wọlé láì ṣe pé wọ́n ṣàyẹ̀wò lórí yín. Whatever owó tó ní kò kàn wá. Ṣùgbọ́n àwọn tó bá lówó tí wọ́n máa kó wá, tí wọ́n máa develop ìlú, tí wọ́n ń ṣonígbéraga, táwọn gan ní home, tán nílé, tán níyàwó, tán lọ́mọ tí wọ́n ń tọ́jú, táwọn ẹbí wọn sọ pé àwọn rèé. Àwọn èèyàn tó níran la fẹ́ máa fi jọba. Kì í ṣe àwọn kan jákujàku onígbó, kì í ṣe àwọn kan jákujàku tí wọ́n mu dúrọ́ọ̀gì, kì í ṣe àwọn kan jákujàku tí wọ́n fàtẹ́lẹwọ́ gbádìí ìyàwó níyàwó. Kò sáyé yẹn mọ́ ẹ lè róbìnrin kankan lù ní jìbìtì. Tòwọ́ tó bá ló ń bọ̀ lórí ọba, má fọkàn sí góòlù kan o, má fọkàn sí ohun ọ̀gbìn kan, má fọkàn sí ilẹ̀ onílẹ̀ tó fẹ́ wá tà o. Tí bàbá ẹ̀ ò bá nílẹ̀, má jọba o. Má jọba tíran ẹ̀ ò bá ní tó fẹ́ wá jí, má jọba o. Torí we are not going to be lenient with you, we are not going to be considerate. A fẹ́ mọ̀ pé bóyá dandan nítorí pé o ní ìdí owó láti lórí ọba ló ṣe ń bọ̀. Ẹni ọba, not only Àwùjalẹ̀, ẹni ọba tó bá fẹ́ jẹ́sìn, má fọkàn sí ohun àlùmọ́ọ́nì ìlú mọ́. A lè gbà fún yín mọ́. Tíjọba bá fẹ́ wá, kán bá wa develop ìlú wa. Not that pé ọba kan wá dé, a wá máa wa góòlù, a máa gé kòkó, a máa wọ́n lẹ onílẹ̀. Ọ̀rọ̀ ìfinijọba ti yàtọ̀ o. Kan tá a máa sọ fún yín nìyẹn. Gbogbo eléyìí tá a dẹ̀ sọ, gbogbo eléyìí tó dẹ̀ ń lọ lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀, gbogbo ẹ̀ náà là ń fetí gbọ́. A sọ̀rọ̀ Wàsíù Àyìndé nìkan. Anybody tó bá mọ̀ pé òun fẹ́ ja Àwùjalẹ̀, kó má torí ọ̀rọ̀ ìlú yẹn wá o. Kó má torí ọ̀rọ̀ ìlú Ìjẹ̀bú wá o. Tó bá mọ̀ pé ó fẹ́ wá tún léṣe, ìwọ̀nba tí ìlú bá fún ẹ kó manage ẹ̀. Ìwọ̀nba tí ìlú bá fún ẹ tó yọ̀ǹda fún ẹ kó manage ẹ̀. Nǹkan táwa ń retí lọ́dọ̀ ẹni ọba tó bá fẹ́ jẹ àlàáfíà, kó má da omi ìtẹ̀síwájú ìlú rú. Anybody la fẹ́ kó wá jọba. Ìbá ṣe po àkàrà, ìbá ṣe Wàsíù Àyìndé kò kàn wá, ìbá ṣe Síkírù. Anybody ló lè wá jọba. Ẹni tó bá fẹ́ jọba ń tà wá after, ó ní wípé kó jẹ́ ẹni tó ń bọ̀ láti tún lù ṣe. Ṣùgbọ́n a ṣì wà lórí rògbòdìyàn ta ló fẹ́ ja Àwùjalẹ̀. A dẹ̀ máa fún yín ní update every hour, every minute, every day. Ẹ kú ètò. Yes sir. Dádì, a gbọ́ pé ẹ ti dé, so àwọn olólùfẹ́ yín dẹ̀ ń béèrè yín pé nígbà tí ẹ wà ní ìlú òyìnbó lọ́hùn pé ẹ juṣẹ́ sílẹ̀ díẹ̀, ṣùgbọ́n títí dìgbà tẹ́ fi dé àwọn ò gbọ́ kankan mọ́. So náà fi ní pé torí pé ẹ ti ń wọlé púpọ̀ jù lọ́tọ̀ lósì pé bàbá ń kọ́ ni wọ́n fi wá ní pé bàbá wà pa máa ka yín mọ́lé ní ìgbà yìí sà. But tí ó ń sọ fáwọn yẹn,
àwọn olólùfẹ́ ológun dúdú so ń sọ fún wọn wípé ìlú òyìnbó ni bàbá wà ń gbà yẹn. bẹ́ẹ̀ ni màá gbogbo ẹ̀ pátá àwọn gan rí i pé ní ọ̀hún pé àwọn iṣẹ́ díẹ̀ ó padà jáde níbi ibẹ̀ pé kò tó padà jáde mọ́ díẹ̀ ẹ̀ẹ̀kan tí títí ò tẹ́ jẹ́ fi kí dé. you are right tí ò jẹ́ kí iṣẹ́ mi tún jáde lẹ́yìn ìgbà tí mo ṣe iṣẹ́ díẹ̀ lọ́hùn ni pé àwọn ọmọ mi ń sọ wípé dádì a pè yín wá bí kẹ́ ẹ wá sinmi ni wàhálà ara nàìjíríà ẹ má gbé wá bí. àwọn náà gba microphone lẹ́nu mi wọn jẹ́ kí n ṣiṣẹ́ wọ́n ní pé kí n wá sinmi náà ṣe pè mí so mo dẹ̀ láti obey wọn àwọn lọ̀gá mi so ìyẹn ló jẹ́ kí n sinmi throughout ìgbà tí mo dẹ̀ dé náà gbogbo yín náà lẹ gbọ́ pé Bẹ́ẹ̀ni. ológun dúdú ó ti wà Naija. bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n ti wá a sọ fún wọn pé bàbá ti dé padà sí nàìjà pé ẹ káàbọ̀ láti ìlú òyìnbó látòkè lọ so wọ́n ti wá tó ń béèrè pé ó ti yẹ kẹ́ ẹ juṣẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ síta pé especially iṣẹ́ tẹ̀tẹ̀ tó wá tó dé báyìí ó ní iṣẹ́ títí K1 tó fẹ́ jẹ ọba so ó ní wọ́n tó ṣe ní pé ká dìde o ká dìde o. ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Wàsíù ó pín sọ́nà mẹ́jọ mẹ́wàá number one thing ni pé òun gan ti fi kọrin nígbà kan rí pé borí bá ń jọba lọ́la o mo sì máa débẹ̀ o bóyá orin ijó yẹn ló wá ń ṣẹlẹ̀ báyìí torígbà tó ń kọ́ ńgbà yẹn bàbá Síkírù Adétọ̀nà sì wà ní Àwùjalẹ̀ so mo rò pé orí ò lè jẹ ọba ńgbà yẹn ṣùgbọ́n ọ̀la tó ń sọ náà ló dé yìí nǹkan tó wá ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Wàsíù Àyìndé pẹ̀lú ọ̀rọ̀ Àwùjalẹ̀ ó ní wípé Wàsíù Àyìndé ó lè máa fojú wò wípé at least òun lẹ́ni nímọ̀sán òun ò lè mú kíkan òun léèyàn lókè once tó bá ti lè declare interest possibility wà kan fún òun ní lẹ́tà torí lẹ́tà ni wọ́n fún Olúwo tó fi wá jọba níwò ṣe ni wọ́n pe àwọn afọbajẹ pé candidate ta nídìí nìyí wọn ò dífá sọ̀rọ̀ tiẹ̀ ó kàn jọba ni ó ṣeé ṣe náà kò jẹ́ pé ìfinijọba ètò àìdífá ló máa gbé òun náà sí ipò a lè sọ toró mọ̀yàn owó dẹ̀ wà ṣùgbọ́n kan tó ń kọ mí lóminú lórí ọ̀rọ̀ Wàsíù Àyìndé bóyá ó ti sọ kémi tó dé bóyá ó dẹ̀ sì máa sọ pé tó bá jẹ Àwùjalẹ̀ ọba ńlá ní Àwùjalẹ̀ is one of the first class obas ní Nàìjíríà kì í ṣògùn state nìkan ní Nàìjíríà mo rò pé lẹ́yìn Aláké Àwùjalẹ̀ ló kàn ńgbà tí Àwùjalẹ̀ dẹ̀ jẹ́ first class ọba ṣé Wàsíù Àyìndé wá lè jẹ Àwùjalẹ̀ of Ìjẹ̀bú land tán kó tún máa kọrin kiri patí tó tún sì máa ṣagbe kiri tó bá jọba tán agbọ́ba táwọn olórin ń jẹ agbọ́ Fuji king agbọ́ Juju king agbọ́ nǹkan kan àwọn yẹn sì continue àgbé wọn which is normal toró olórin ni wọ́n but Àwùjalẹ̀ kì í sọba tí kì í ṣepò tán lè fi wọ́lẹ̀ kì í ṣepò yẹ̀yẹ́ rárá kì í sọba abúlé kì í ṣe baálẹ̀ ṣé wàá lè jọba tán kó máa forí adé Àwùjalẹ̀ kó máa fi kọrin kiri kó tún continue iṣẹ́ agbe tó ń ṣe that is my concern torí mi rò pé kinní yẹn píjẹ̀bú máa gbà fún o. Secondly ni pé tó bá dẹ̀ jọba náà ó tún sì pay fáwọn onífújì wẹ́wẹ́wẹ́ tán wà lẹ́yìn ẹ̀ tó rọ́pọ̀lọpọ̀ wọn àrógò wọn lò wọn ìràwọ̀ wọn lò bóyá tó bá dẹ̀ kúrò lójú ọ̀nà tó lọ sí palace bóyá àwọn náà lè lo opportunity yẹn láti ti dìde dáadáa so ọ̀nà méjì ló pín sí which is okay ṣùgbọ́n ọ̀rọ̀ tó tún wá ń ṣẹlẹ̀ wípé kì í tún sọmọ ọba àwọn ìdílé tó ti fẹ́ jọba tó yẹ kó fà á kalẹ̀ àwọn la tún ń rí nsìn tí wọ́n ń sọ wípé kì í sọmọ ọba kò bá wọn tán ṣùgbọ́n mistake tó wà níbẹ̀ táwọn ìdílé yẹn ti lè ṣe ṣáájú ni pé ayé ni wọ́n wà nígbà tí Wàsíù Àyìndé tí wọ́n fi jẹ olórí ọmọ ọba àwọn ọmọ ọba wo gan ló jẹ olórí ẹ̀ nígbà yẹn tó bá jẹ́ àwọn ọmọ ọba yìí náà ni Wàsíù ṣojú wọn jẹ olórí àwọn ọmọ ọba ó máa le díẹ̀ o láti lè disqualify ẹ̀ because ayé ni wọ́n wà ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ wọ́n àdé àwọn dé ńgbà yẹn ó wá dàsìkò tó lórí ọmọ ọba fẹ́ jẹ ọba làwọn kan wá dìde wípé kì í ṣe fámílì àwọn fámílì ibo ló ti wá
ẹ dẹ̀ sọ fámìlì kankan ẹni kì í sọmọ ọ̀dọ̀ yín kò lè jẹ ọba láti inú ìdílé yín. Ẹ suggest, ẹ jẹ́ ká gbọ́ at least ó ṣàníwádìí tó yẹ kẹ́ ẹ ti ṣe ókè kì í sọmọ ìwà gboyè o, ọmọ fìdípọ̀ tẹ̀ ni o, ẹ jẹ́ ká tẹ̀ mọ́ bí ti wá látọ̀dọ̀ tiyín torí òun ò sọ̀rọ̀ báyìí àìdẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ó ní tó gbọ́kànlé. So that is the reason tó fi jẹ́ pé àti dá sí ọ̀rọ̀ yẹn ó dagun, ṣùgbọ́n nígbà tó bá lahùn jáde torí àní fẹ́ kó dákẹ́ bó ṣe dákẹ́ yẹn káwa dédé gbọ́ announcement kó ti dáwùjalẹ̀ torí ìdílé tó fẹ́ lọ represent lórí oyè wọ́n láwọn ò mọ̀ rí, ṣùgbọ́n ọ̀dọ́ nídìí ìyá ẹ̀ ó tàn sékìtì state o, Ògùn state ibi tó tàn sí làwa ń wá báyìí, ìtàn tó ti jáde lógùn state níjẹ̀bú làwa ń wá báyìí. Ọlọ́run á dẹ̀ fi hàn wá torí kò sí ìdílé tí ò ní agẹmọ níjẹ̀bú. Agẹmọ wo ló wá láti ilé àwọn Wàsíù? àmọ́ bóyá ẹ ti gbọ́ nípa nǹkan tí nítorí gbogbo táìmù gbà ẹ sì ní Nàìjíríà ẹ sì wà nílùú èbó lọ́hùn, so mi wà mọ̀ bóyá ẹ ti gbọ́ nípa títí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ilé-Ifẹ̀ pẹ̀lú àwọn olóko àti àwọn tí wọ́n lọ ń bá wọn lóko tí wọ́n ń ṣá wọn ní àdá, bóyá ẹ gbọ́. Okay. Mo gbọ́, mo dẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́ because I'm from Ilé-Ifẹ̀, so kò sí tó lè máa ṣẹlẹ̀ nífẹ̀ tó máa difficult fún mi láti get information about it. Nígbà tí mo dé, mo lọ sí palace, mo lọ wádìí pé kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ olóko táwọn èèyàn kan fi ń lọ síbẹ̀ lọ máa sá àwọn èèyàn ládàá. Ológùdù tán dárúkọ Ọpẹ́ number 1, ọmọ ọba àtàwọn kan tán dárúkọ mo rí gbogbo wọn o. I invited them to a joint tí mo ti bá wọn sọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀ láti gbọ́ tẹnu wọn. Nǹkan tó dẹ̀ sọ fún mi ni wípé monitoring committee ni wọ́n tó Lógùdù jẹ́ chairman wọn. Ìgbà tí wọ́n rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa náà ni wọ́n ń fẹsẹ̀ gbá títì kiri tí wọ́n ní iṣẹ́ lọ́wọ́, àwọn ni wọ́n lọ sí palace tán lọ sọ fún kábíyèsí pé ẹ jẹ́ kán fáwọn náà lóko, àwọn náà fẹ́ dáko, àkùkù ríṣẹ́ bọ́tà lè dáko, eléyìí tí ò lè sanko tí ò lọ́wọ́ àdá ó lówó lọ́wọ́ tó fẹ́ fi ṣe é. Kábíyèsí ní òkè kán lọ wo báwo wọ́n wá láti pe àwọn kọmitì yẹn pé báwo lọ̀rọ̀ oko ṣe jẹ́, ẹ lọ sórí oko ẹ lọ wò bóyá ààyè wà láti lè pín àwọn èèyàn sí orí oko. Wọ́n dẹ̀ lọ, ìgbà tán dóko wọ́n wá rí wípé gbogbo oko ló ti occupy, ṣùgbọ́n gbogbo àwọn occupants tó wà ń bẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ lórí àwọn oko yẹn wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn àjèjì ni wọ́n. Wrong hand náà dẹ̀ ti gba oko, wọ́n padà wọ́n lọ gbé fáìlì bí wọ́n ṣe pín oko torí pé wọ́n ti pín àwọn oko yẹn kí kábíyèsí ọba Adéyẹyè kó tó jọba rárá. Ọba Okun Adésíjú Adé ló arrange ẹ̀ tí wọ́n ti pín oko yẹn more than 20 something years ago. Wọ́n wá wò wípé wọ́n wá wo ìwé, wọ́n wo fáìlì ìwé tí wọ́n ṣe fún àwọn tó ń pín oko fún, wọ́n wá ní kán lọ cross check. Obìnrin kan wà, mi ò fẹ́ dárúkọ lórí here, obìnrin kan wà nínú àwọn tí Síjú Adé wọn ilẹ̀ fún lóko 150 acres 150 acres ni wọ́n fún ẹni yẹn pé kó lọ́ọ́ fi dáko so káwọn èèyàn kó lè kó àwọn èèyàn náà sí orí oko kán lè máa jẹun. Oko madam yẹn àwọn Ológùdù lọ síbẹ̀, ìgbà tí wọ́n máa wọn oko wọ́n rí pé 650 acres lobìnrin yẹn mú. Àwọn monitoring tí Síjú Adé ṣe nígbà yẹn tí wọ́n lọ pín oko ojú ọ̀nà làwọn ti gbowó lọ́wọ́ madam. Ìgbà tó gbowó lọ́wọ́ madam ńgbà tó máa dóko instead 150 acres wọ́n lọ wọn 650 acres fún. Ìkan nínú ẹ̀gbọ́n kábíyèsí ọba Okun Adésíjú Adé ó tọrọ oko pé kán fóun ní 100 acres.
nígbà tí ẹnìyẹn dé oko àwọn tó mú un lọ wọ́n tún ṣe bí wọ́n ṣe ń ṣe é, wọ́n gba owó lọ́wọ́ ẹnìyẹn, wọ́n lọ wọn 300 acres fún the little money tí wọ́n san lórí nǹkan tí wọ́n ní kán wọ̀n fún wọn ni wọ́n san. So ẹni tí wọ́n ní kán fún ní 100 acres ó gba 300 acres, owó 300 acres, owó 200 acres tó lé lórí ilẹ̀ yẹn dà. Eléyìí tán ní kán fún ní 150 tó kọ 650, owó tó lé lórí bíi 500 acres dà. Wọ́n wá rí gòkè pé àwọn èèyàn ti ṣe bẹ́ẹ̀ lọ. Ẹ̀ẹ́dẹ̀gba oko yìí ẹ̀yin ṣe àgbẹ̀ olówó ní ẹ gbówó lọ, ẹ gbé tractors lọ ni, ẹ padà sọ́fíìsì yín lẹ́kọ̀ọ́, ẹni tó lọ ìlú òyìnbó padà síbẹ̀, ẹ wá gbé oko, ẹ wá bẹ̀rẹ̀ sí wọn oko fáwọn àjèjì, ẹ wọ̀n fún Mọdákẹ́kẹ́, ẹ wọ̀n fáwọn gómìnà, ẹ wọ̀n fáwọn Ìjẹ̀ṣà tó wá dáko, wọ́n lọ bẹ́ẹ̀. Wọ́n wá kọmitì wá decide pé extra tó wà lórí lórí àwọn ilẹ̀ yìí tẹ́ ẹ̀ sanwó fún, a fẹ́ reclaim ẹ̀, ká lè set àwọn ọmọ ọ̀fẹ́ náà sórí ẹ̀, ká jẹ́ káwọn èèyàn tiwa náà kan rí oko dá. So ẹni tí wọ́n gba acres lọ́wọ́ ẹ̀ definitely dandan ni kán sọ fún ẹni tó wà lórí ilẹ̀ yẹn pé lọ bá ẹni tó fún ẹ o, ilẹ̀ yóò sí nínú ilẹ̀ tí Ilé Ifẹ̀ fún lágbájá. Ẹ̀yin madam, broda, uncle tẹ́ ń ṣiṣẹ́ lórí bíi, ẹ padà lọ bá ẹni tó wọn bí fún yín, ibi tí oko ẹ̀ dé nìyí, oko ẹ̀ ò dé sàlẹ̀ ń bí. Ìyẹn ló wá bù máwọn èèyàn lára wípé àwọn ò lè kúrò lórí ilẹ̀, àwọn ò lè kúrò lórí ilẹ̀ yẹn, àwọn máa ṣe lọ ni. Ibi tó ti wá di pé tipátipá ká lé yín kúrò. Ṣùgbọ́n tó wá débi pé àwa ń ṣàdá, àwa ń pààyàn àbí à ń gúnyàn lọ́bẹ, ìyẹn ni àwa béèrè tí wọ́n sọ pé ìjà láàrin àwọn àtàwọn alágídí ibẹ̀ tí wọ́n sọ pé àwọn ò ní foko sílẹ̀ ló fa sábàbí bóyá bọ́n ṣe sá wọn bí tán sá wọn bí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. I go against that. Now ìgbésẹ̀ tá a fẹ́ gbé ni pé a ti lọ sóko yẹn lẹ́ẹ̀kan, ìgbà tá a débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti kúrò lórí oko, bóyá wọ́n sàsálà fẹ́mi wọn ń gbà yẹn ni o, bóyá wọ́n lọ tọ́jú ara wọn ni. Àwọn bíi 2 mẹ́ta tá a rí, wọ́n sọ fún wa pé àwọn tí wọ́n lé lórí oko ni wọ́n lè ṣàlàyé fún wa. Tí sáìdì kan la gbọ́, a lè fi yẹn dájọ́. That is the reason why tí mi ì ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ láti gbà yẹn until tá a bá lọ, tá a bá rí àwọn tí wọ́n lé kúrò ńbẹ̀, but ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti lọ ìlú wọn, wọ́n ti lọ ilé wọn for now. So nǹkan tí mo sì lè sọ lórí ọ̀rọ̀ oko àti àwọn ológùdù tó lọ bá wọn jà nìyẹn. Tá a bá ti. So ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ ọmọ Nàìjíríà ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Ọmọ yín ọ̀rẹ́ yín Kúnlé ológun dúdú, ọkọ sọ́jà, ọkọ òṣèlú, ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù àbí irúnmọlẹ̀ tí ń pèdè àrà. Àtúndélé ni o. Ẹ kú ìsinmi àná, ẹ kú iṣẹ́ òní, ẹ kú bójú ọjọ́ ti rí. Ẹ̀yin èèyàn mi Kété Èkìtì nípínlẹ̀ Èkìtì, mò ń gbúrò yín lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣe ń chat mi, tẹ̀ ń pè mí, tẹ̀ ń send message pé ó yẹ ká sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ Èkìtì. Ológun dúdú, kí ló dé àgbúrò yín nípa Èkìtì? Àwọn tó jẹ́ ọmọ Èkìtì ní community ibi tí mo wà ń bí náà, àwọn náà wá yọjú sí mi, wọ́n kí mi, wọ́n pè mí, a jọ sọ̀rọ̀ wípé báwo l'Èkìtì, kí ni future Èkìtì, kí ló ṣèlú Èkìtì, àwọn fẹ́ lọ lé láti wá dìbò, kí n bo là ń lọ, báwo ló ṣe jẹ́. Mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá rántí láti bẹ̀rẹ̀ ni mo ti mọ́nítọ̀ ìjọba, kì í ṣe ìjọba ìpínlẹ̀ Èkìtì nìkan. Àwọn ìjọba tá a bá rí tí ò bá ṣe dáadáa, dípò ká ba kárí àwọn jẹ́, a máa ń yọ wọn pa tìṣẹ́gbẹ́ kan ni. Tí ọ̀rọ̀ bá wá débi pé kò síbi tá a lè sá sí, a máa sọ ojú abẹ níkò ni, à ń làwọn níkò gbòòsà. Tó bá dẹ̀ fẹ́ ṣẹlẹ̀, a máa ṣẹlẹ̀. Torí ọmọ Nàìjíríà a fọ́ lójú, aráàlú ò gọ̀.
bó bá lọ fún wọn lówó lẹ́kìtì lénìí wọ́n á gbà á lọ́wọ́ ẹ̀ wọ́n á raṣu wọ́n á gúnyán sí i wọ́n á ṣe bẹ̀ ẹ̀gúsí sí i bóyá bẹ́ẹ̀ ládẹ̀ ni wọ́n á fi jẹ́ torí owó wa náà lẹ̀ ń pín fún wa ní kẹ́nìbọ̀dì má pín owó nítorí election o àwọn against kẹ́nìbọ̀dì fún wa lówó ẹ kó wá owó wa ni ṣùgbọ́n Èkìtì mọbi tí wọ́n ń lọ ẹni tó bá dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti rí o tí wọ́n ti sọ ìsọkúsọ sọ lóríṣiríṣi báwo ṣe tó báwo ṣe dáadáa Oyèbánjí ò ṣe tó Oyèbánjí ò ṣe dáadáa àwọn àìdá Oyèbánjí làwọn ń rí tiwọn torí pé afọ́jú ni wọ́n rí nǹkan rere àdẹ̀ ní pé kẹ́nìbọ̀dì má ṣẹnu yánkanyànkan ṣùgbọ́n aráàlú tẹ̀yìn ń sọ̀rọ̀ fún tẹ̀ ń sọ̀rọ̀ ìbàjẹ́ báwo fún wọn lójú ń tiwọn wọn ṣe wèrè bíi tiyín àwọn mọ nǹkan tó ń lọ wọ́n dẹ̀ mọ bó ṣe ń lọ torí amòye àwọn ìjọba tó ti lọ àwọn ibi tí wọ́n ṣe dé àwọn ibi tí báwo ti bẹ̀rẹ̀ àwọn ibi tí báwo ń lọ Ọlọ́run dẹ̀ ti mọ ibi tó máa dé ọ̀rọ̀ ilé ò ní ìdí argument owó tí wọ́n ń san tíjọba federal ń san láyé báwo ó pọ̀ ju tẹnìkan lọ ní ó jẹ́ káwọn yẹn róríire ṣe àbínú sẹ́nibọ́dì ṣùgbọ́n tó bá jẹ́ pé owó ọ̀hún náà bó ṣe pọ̀ tó wọlé fún báwo tí báwo ọ̀bá ṣe dáadáa ẹ lọ bèrè mi lọ́wọ́ àwọn tó ti jẹ gọ́fúnà rí ẹ lọ bèrè mi lọ́wọ́ àwọn tó ti ṣe sínétọ̀ rí fún nípínlẹ̀ Èkìtì àbá tiẹ̀ mọ́rin àtú àṣírí àsìdí ẹ̀ síta ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn aráàlú gan tá à ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò àwọn gan ń sọ wípé èèyàn ò lè ṣe ju tí báwo ń ṣe lọ àwọn aráàlú tí wọ́n jọba lé lórí tó ń govern gbogbo at least 90 to 95% Èkìtì lénìí ni wọ́n ń sọ tiẹ̀ ní rere 5% tó kù lẹ́ẹ̀ kán máa ṣòṣì kán máa ṣorí burúkú wọn bọ́n ṣe ń ṣe nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ba báwo jẹ́ lénìí a mọ sórí bàbá wọn nípínlẹ̀ Èkìtì a mọ sítórì bàbá wọn nípínlẹ̀ Èkìtì lọ́pọ̀lọpọ̀ àwọn tó gbé playcard lénìí tí wọ́n sọ pé àwọn fẹ́ máa bú báwo ẹ jẹ́ kán máa bú wọn bàbá ẹlòmíì ti kú sẹ́wọ̀n rí ẹ̀yin ẹ lè má mọ̀ bàbá ẹlòmíì ti para ẹ̀ rí nítorí ìjọba tó bá sì ṣèwọ̀nba tí báwo ṣe tàbí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká gbóṣùbà fún ká kan sára sí i Oyèbánjí ó ti ṣe kọjá tí a normal person gan gbọ́dọ̀ máa rò beyond imagination ó ti ṣe àwọn ètò kan tó yẹ pé kì í ṣe gbogbo ẹ̀ lẹ́rìí àwọn tó ń kọ́ṣẹ́ wọn pọ̀ lọ jàrá tí wọ́n kọ́ Kampala kọ́ Ankara tí wọ́n kọ́ gbogbo ẹ̀ tí wọ́n dẹ̀ jáde tó tún ra irinṣẹ́ fún wọn àìmọye ọmọ tí báwo ti fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ télọ̀ tí hairdresser ń kọ́ kápẹ́ńtà ń kọ́ bíríkìlà ń kọ́ ṣebí yẹn ò ní ìdí láti wà físíkà yẹn ò ń sorí ọ̀dà torí ọ̀dà lọ́pọ̀lọpọ̀ òpònú ń pariwo pé kò dọ̀dà síbìkan ṣé gbogbo allocation tó bá wá sọ́wọ́ báwo sọ́dà ló máa fi dà àwọn area kan wà tó ti ṣe dáadáa ṣùgbọ́n àwọn òpònú kan ò rí àwọn oníbàjẹ́ kan ò rí àdẹ̀gbàdúrà kan rí torí wọn lójú inú. kólógun kó dojú kọ àdúrà lábíàwò dá ogun oṣó ogun àjẹ́ àdúrà lábíà dàda ní àrògùn eléyìí àdúrà lábíàwò. Of Ekiti State for the second time in office. That is our able and honorable governor of Ondo State. His Excellency Governor Rocky Oribisa Ayetatiwa Kwotun, a name that speaks to one's destiny. You are welcome. Oribisa too. Ẹ̀yin Èkìtì mo bẹ̀ yín, the process for the registration of voter is on. Ẹ jọ̀ọ́ àwọn tá a bá ti ní káàdì. Ẹ jẹ́ ká jáde síta ká lọ forúkọ sílẹ̀ tá a bá ní káàdì nílé ìdìbò fún ìjọba tó bá wù wá and as you are aware political activities have started but I'm begging you we are all Ekiti we must not allow politics to set us apart. Our founding fathers that fought for the creation of Ekiti State, of which I have the benefit of being the secretary, desire of a united Ekiti State where political differences
will not obstruct our unity. Ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ yín, I'm aware that a lot of people are desperate for political office in Ekiti State, but Olúwa ló máa ń gbèyàn sórí ipò. It's only God that gives power. We can only try our best. I appeal to my party members and to my supporters to be at peace with everybody. I don't want ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní bá òun ṣe tó jẹ́ pé kò sí àwọn tí wọ́n ti fìlè àwọn impact yẹn, wọ́n ti mọ̀ wípé ìjọba eléyìí yàtọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nígbà kan ni wọ́n ń kú láìrówó roògùn torí pé wọ́n san gratuity wọn fún wọn, wọ́n san pension fún wọn. But ìgbà tí Báòdé tí Oyèbánjí dé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkìtì ló bẹ̀rẹ̀ sí ní san àwọn owó tíjọba jẹ àwọn bàbá wa tí wọ́n jẹ àwọn òṣìṣẹ́. Ẹlòmíín lọ ó gba promotion, wọn ò fún lówó lé promotion yẹn. Ìmíì lọ sí leave, wọn ò fún lówó leave ẹ̀. Lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn bí Báò ti dé ló bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn files tó jẹ́ pé ó ti wà defaulted tí gbogbo tó ń bẹ̀rẹ̀ sí ní ṣe corrections lórí wọn. Lénìí báyìí sìn àwọn bàbá wa àwọn ìyá wa ọ̀pọ̀lọpọ̀ wọn sì ni wọ́n ti ń gba owó pension wọn regularly tí wọ́n dẹ̀ ń lọ sí hospital tí wọ́n dẹ̀ ń ro oògùn tó jẹ́ pé wọ́n ń dé hospital náà wọ́n ń bá àánú pàdé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àṣeyọrí tó yẹ kí ìjọba ṣe ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló dẹ̀ ti ṣẹlẹ̀ tó jẹ́ pé àìmọye àwọn ọmọ tó fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ lóríṣiríṣi bẹ́yẹn. Ẹ lọ sí schools, ọ̀pọ̀lọpọ̀ iléèwé ni atẹ́gùn ti gbé rúùfù ẹ̀ lọ kó tó di pé òun di gọ́fúnà. Ó di gọ́fúnà báyìí ó bẹ̀rẹ̀ sí ní yí gbogbo iléèwé káàkiri. Àwọn eléyìí tí òrága jókòó, àwọn tí òrùlé wọn ti ṣí dànù, eléyìí àlàpà tó ti wó lulẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní ṣe corrections yẹn lọ. Kì í dẹ̀ ṣe Ládó nìkan, ẹ lọ Sẹ́fọ̀n, ẹ lọ Arámọkọ, ẹ lọ Èrìò, ẹ lọ Ìjerò, káàkiri títí dé Kọ̀lé dé Ọ̀tún. Gbogbo ibi tí ẹ̀ka ìjọba ìpínlẹ̀ dé gbogbo ibẹ̀ náà ló nawọ́ sí. Lóríṣiríṣi àwọn nǹkan tó ti ṣe tó ti pọ̀ tó ti wà tá a lè ka iye wọn. Iṣẹ́ àgbẹ̀ ńkọ́ ó lọ àìmọye ìrànlọ́wọ́ tó ń ṣe fáwọn àgbẹ̀ títí dè ní báyìí. Airport tí wọ́n parí tí aeroplane ti ń fò ń bẹ̀. Ẹ wo ọdún tí àwọn ìjọba àtẹ̀yìnwá ti ń promise Èkìtì pé wọ́n máa ṣe airport. Ẹ wo ọdún tí wọ́n ti ń ṣe. Àrípínlẹ̀ míì tó wà nítòsí yín bẹ̀ yẹn tó wà nítòsí Èkìtì state tó yẹ pé wọ́n sì ń bá ọ̀rọ̀ airport dìmú títí dèní tí wọ́n rówó ṣe aerodrome. Àwọn nǹkan wọ̀nyí ó tó nǹkan tó yẹ pé ká fi gbóṣùbà fún Báò. Ẹ wo àwọn tarmacs pàápàá eléyìí tí wọ́n ṣe sí Adó Èkìtì pé gbogbo mọ́tò ló ń lọ síbẹ̀ láti máa kérò, òun lọ Ìbàdàn, òun lọ Sékòó, òun lọ everywhere tó dẹ̀ jẹ́bi tó decent. So àwọn oríṣiríṣi nǹkan tó ti ṣe mélòó la fẹ́ ka, ọdún mélòó ló yìí lò. Ọdún lẹ̀ bá jẹ́ ká fi determine achievement ìjọba, kò lè ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n tá a bá fún l'opportunity second term, definitely I trust him. A fẹ́ parí àwọn project, kò ní sí abandon project. Torí lè tó bá ń ṣe lọ tí ò bá ì parí ẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì míì bá dé tó lọ gbàjọba Èkìtì ó máa abandon ẹ̀ ni. Ìyẹn dẹ̀ lè dé kójó lè ní kó máa kówó Èkìtì lọ. Ṣùgbọ́n ẹni tó ti ń ṣe é lọ, ẹni tó ń ṣe é lọ, ẹ jẹ́ kó parí ẹ̀. Ẹ jẹ́ kó parí ẹ̀. Àti ráwọn èèyàn náà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ti ṣèjọba kì í ṣe dandan Èkìtì nìkan, níbòmíì náà tó jẹ́ pé ìlàjì ni wọ́n ṣe dé. Àwọn míì tó gorí iṣẹ́ wọn, wọ́n pa lólúkúrú muṣu ni. A fẹ́ kí àṣeyọrí yẹn kó jáde, la ṣe fẹ́ kí á dìbò fún Báò. Ẹ̀yin Mọ̀bà, Ìkẹ́rẹ́, Igbá, Àwò, títí dóko títí délùú, ẹ wá sígboro ẹ dìde. Ẹ nílùú yín bẹ̀ ẹ dìbò fún Báò. Báò la lè dìbò fún tó jẹ́ pé àṣeyọrí á hàn nípínlẹ̀ Èkìtì.